Yorùbá lẹ́ àárọ̀ yìí o. Mo kí yín lóko olómì nílé ní Nàìjíríà ní ilẹ̀ Oòduà. Mo kí yín káàkiri jákèjádò ayé. Mo kí yín o, mo gbàdúrà fún yín tọkàntọkàn. Ní oṣù bíi méjì sẹ́yìn, àwọn alàgbà wa ní pé kí a ránṣẹ́ ká tọrọ àforíjì lọ́wọ́ àwọn èèyàn wa tí wọ́n kó lọ sí oko ẹrú níjọ́ wọ̀nyẹn, táwọn bàbá wa fàyè lẹ̀ tí wọ́n jẹ́ kán kó lọ sóko ẹrú níjọ́ wọ̀nyẹn. Àti ṣètò yẹn ó dá, gbogbo èèyàn ló fẹ́ràn ẹ̀, ṣùgbọ́n àwọn ọ̀pọ̀lọpọ̀ wa ń sọ pé ó yẹ ká ṣe ní Yorùbá náà. Ìkan lára wa, èèyàn kan pàtàkì láàrin wa, pòfẹ́sọ̀ wa tó mọ Yorùbá dáadáa, tó dẹ̀ mọ Portuguese, tó tún mọ English, òun ló wá jókòó tó wá ṣe ètò tí ó ní Yorùbá yẹn. Ìyẹn ni mo ní kí n kí yín pé kẹjọ kẹ́ fetí balẹ̀ kẹ́ gbọ́ dáadáa. Á dáa fún Oòduà o, á dáa fún ìkọ̀ọ̀kan lára wa ọmọ Oòduà o, á yẹ wá o, á yẹ wá kalẹ̀ o tọmọtọmọ. Ó dàbọ̀. Ó tó àwọn òyìnbó ló kó wá pé wọ́n fẹ́ ra ẹrú, ṣùgbọ́n àwa fúnra wa náà la kó ẹrú yẹn lọ fún wọn létí òkun. Iṣẹ́ àwọn ló wá kó wọn kúrò nínú ilẹ̀ wa. Àwọn ọmọ yẹn gbà tán dẹ̀ ń lọ, wọ́n ṣépè, gbà tán ń wọ ẹ̀yìn tán rí pé ó tán. Ọ̀pọ̀lọpọ̀ ọdún wọ́n wọ ẹ̀yìn, wọ́n ṣe ẹ̀yìn tán rí pé ó tán. Ọ̀pọ̀lọpọ̀ ọdún wọ́n wọ ẹ̀yìn, wọ́n ṣépè wípé ilẹ̀ tó fìyà jẹ wọ́n bí eléyìí, àwọn tó fìyà jẹ wọ́n bí eléyìí, àwọn ìyà máa jẹ wọ́n náà. Mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò gbogbo ayé. Orúkọ mi ni Akintoye. Èmi ni aṣáájú ìjà fún Yorùbá self-determination kábàlẹ̀ ní kọ́ńtì tiwa lọ́tọ̀ kúrò ní Nàìjíríà. Nǹkan tá à ń ṣe lẹ́yìn, ó pẹ́ tí àwọn tó ríran lára wa tó pọ́n ju àwa yòókù díẹ̀, ó pẹ́ tán ti sọ pé ó yẹ ká ṣe. Pé ká kórajọ ńjọ́ kan, ká apologize fún àwọn èèyàn wa, ká sì béèrè ìdáríjì lọ́wọ́ wọn fún àwọn èèyàn wa tí a jẹ́ kí wọ́n kó lọ sí ẹrú, lọ sí Amẹ́ríkà, lọ sí ìlú òyìnbó, lọ sí káàkiri ọ̀pọ̀lọpọ̀ gómìnà láyé. Pé orí wọn ò gbarú ìyà tá a fi jẹ yẹn wọ́n yẹn. Nǹkan táwọn tó rí náà sọ fún wa nìyẹn. Ó dẹ̀ bẹ̀rù bàyàn púpọ̀. Ó tún wá yà mí lẹ́nu pé láti ìgbà tá a ti gbọ́ àṣe nǹkan kan nípa ẹ̀, torí ọ̀pọ̀lọpọ̀ ọdún la ti ń gbọ́ nǹkan wọ̀nyẹn lẹ́nu àwọn ọmọ yìí. Ìdí ẹ̀ nìyẹn tí àwa Yorùbá sọ pé léèní a máa ṣe, òun là ń ṣe léèní o. So dear brothers and sisters in the Yoruba Diaspora worldwide, African Americans, Afro-Canadians, Afro-Caribbeans, Afro-Britons, Afro-Brazilians, Afro-Cubans, all people of Yoruba descent in the African diaspora worldwide, I bring you greetings. This letter comes to you as an overdue apology
from the several generations of the Yoruba race that are dispersed around the world. This is not an ordinary letter. It is an epistle born out of deep revelation and shared by many children of God of Yoruba extraction all over the universe. Predating colonialism and slavery in Africa in the 18th and 19th centuries, the Yoruba race had, like any other race in the world, engaged in some internal conflicts resulting in marauding, intertribal and internecine warfare, and so on. But historians mostly agree concerning the Yoruba that such civil unrest among us did not result in the commercialization of human captives until the era of colonialism and slave trade on the African continent. Yet, we have to agree that the foreigners did not do all the evil. We ourselves, our forefathers, our kings and chiefs and all, and our enterprising people took part in collecting our people from the interior of our land and taking them to the sea for sale to the Europeans, for transportation across the ocean to all corners of the world. According to the revelation reference above, a segment of the captive Yoruba sons, this is very important, a segment of the captive Yoruba sons and daughters that were hauled into slavery, looked back and placed a curse on the land and the people that were violating their humanity by selling them into slavery. Furthermore, the Holy Spirit has revealed to us that some among the Yoruba captives committed suicide by jumping off the captive ships into the oceans of the Atlantic Ocean, while others simply placed the curse and endured the shame by continuing the captive journey. For this, the need for reconciliation and unreserved apologies is real and past due. Having said all that, we say it from the bottom of our hearts that we sincerely understand if you still nurse the heart and feel the pain. After all, years may heal the wound, but the scar may always remain. All we can say is to appeal that you please forgive our forefathers, on whose behalf we, their descendants, are tendering these apologies today. Sí gbogbo ẹ̀yin ọmọ adúláwọ̀ ní ilẹ̀ Amẹ́ríkà. Sí gbogbo ẹ̀yin ọmọ adúláwọ̀ ní ilẹ̀ Canada. Gbogbo ẹ̀yin ọmọ adúláwọ̀ ní ilẹ̀ Caribbean. Gbogbo ẹ̀yin ọmọ adúláwọ̀ ní ìlú ọba. Àní gbogbo ẹ̀yin mọ̀lẹ́bí wa ní ẹ̀yìn odi. Jákèjádò gbogbo ilẹ̀ ayé. A kí yín sọ́tùn, a sì kí yín sósì. A ń kọ ìwé yìí sí yín láti fi tọrọ àforíjìn pàtàkì kan lọ́wọ́ ẹ̀yin ọmọ ìyá wa tí ẹ jẹ́ àtìrandíran àwọn baba ńlá àti ìyá ńlá wa tí wọ́n tà sí oko ẹrú, tí ó sì wu ọba òkè láti ṣe yín lọ́jọ̀ jákèjádò gbogbo ilẹ̀ ayé lónìí. Àwa tí a ń kọ ìwé yìí sí yín ni a jẹ́ àtọmọdọ́mọ àwọn ìran Yorùbá tí àwọn baba ńlá wa kó ipa pàtàkì nínú títa àwọn ọmọ ìyá wọn sí oko ẹrú. A fẹ́ kí ẹ mọ̀ pé ìwé tí a ń kọ sí yín lónìí kì í ṣe àkọsílẹ̀ tí a fi ọwọ́ yẹpẹrẹ mú o. Ní ìṣípayá ìwé náà ti wá sí inú ọkàn gbogbo àwa tí a pe ara wa ní ọmọ Ọlọ́run tí a sì jẹ́ ìran Odùduwà ní orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. A fẹ́ kí ó jẹ́ mímọ̀ fún yín wípé kí àwọn òyìnbó amúnisìn
àti àwọn ajíhìnrere tó wọ ilẹ̀ àwọn èèyàn dúdú ní ọ̀kẹ́ àìmọye ọdún sẹ́yìn báyìí ni ogun abẹ́lé, ọ̀tẹ̀ ìgboro àti ìjà ìlú sílùú ti wà láàrin ara wa. Ṣùgbọ́n ní gbogbo àkókò yìí kò sí ohun tí ó jọ wípé kí a máa fi ọmọ ìyá ẹni ṣe òwò. Àfi ìgbà tí àwọn òyìnbó wọ àárín wa ni ó di kí a máa gbé ará ilé ẹni tà ní ilẹ̀ àwa adúláwọ̀. Àmọ́ ṣá o, a kò gbọ́dọ̀ tan ara wa jẹ lórí ọ̀rọ̀ náà, nítorí òótọ́ ibẹ̀ ni wípé àwọn òyìnbó wọ̀nyí kò kàn déédéé máa gbé àwọn ènìyàn wa tà láì bá ṣe wípé àwọn baba ńlá wa fúnra wọ́n fi ọwọ́ so ọwọ́ pọ̀ pẹ̀lú wọn. Ìgbà tí ògiri wa lanu tán ni aláǹgbá tiwọn náà fi ráyè wọ inú rẹ̀. Gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe là wá lójú lórí ọ̀rọ̀ yìí, ó wá di mímọ̀ fún wa wípé àwọn kan nínú àwọn ọmọ ìyá wa tí wọ́n tà sí ìgbèkùn ní àkókò tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí, wọ́n bojú wẹ̀yìn, wọ́n gbé ìran àwọn ọmọ Yorùbá ṣépè, wọ́n sì fi ilẹ̀ Odùduwà bú. Ó hàn gedegbe sí wa wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá ọjọ́ náà ni wọ́n ní ikú yá ju ẹ̀sín lọ. Wọ́n ní kàkà kí àwọn di ẹrú, àwọn á sì rúbọ ẹ̀mí àwọn fún olókun. Wọ́n fi ìbànújẹ́ gba ẹ̀mí ara wọn lójú agbábú omi. Ọ̀pọ̀lọpọ̀ wọn sì bẹ́ sí inú òkun. Àwọn mìíràn nínú wọn, wọ́n kúkú gba kádàrá, wọn kò sì jáǹpápá. Àwọn mìíràn nínú wọn gba kádàrá, wọn kò sì jáǹpátá rárá. Àmọ́ ègún gbígbóná ni wọ́n fi àwọn tí wọ́n tà wọ́n gún kí wọ́n tó máa lọ sí oko ẹrú ní ilẹ̀ àjèjì. Gbogbo èyí ni àwa fi mọ̀ gbangba wípé ó di dandan kí a wá túbà ẹ̀ṣẹ̀ àwọn baba ńlá wa, kí a sì tọrọ àforíjì ní ọwọ́ ẹ̀yin àtọmọdọ́mọ wọn. Nítorí ìwà àìtọ́ àti àìyẹ tí àwọn ará ìgbàanì hù sí àwọn baba ńlá àti ìyá ńlá yín, èyí tí ó wá di òwò ẹrú, tí ó sì di wípé à ń kó ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sí aláìṣẹ̀ lẹ́sẹ̀ ní ìgbà tí à ń wí yìí. Àwa ìran àwọn ọmọ àwọn ará ìgbàanì, a wá lónìí láti tọrọ àforíjì lọ́wọ́ yín. A bẹ̀bẹ̀ wípé kí ẹ dáríjì àwọn baba ńlá wa, àwọn lọ́balọ́ba wa àti àwọn ìjòyè àgbà tí wọ́n kó ipa nínú òwò ẹrú, tàbí tí wọ́n ní ìpín nínú títà àti ríra àwọn arákùnrin wọn tàbí àwọn arábìnrin wọn, àwọn ọmọ wọn, àwọn ará wọn, àwọn ọ̀rẹ́ wọn àti àwọn aládùúgbò wọn. Kò sí àròjàre kankan tí a lè ṣe lórí ọ̀rọ̀ àwọn ọmọ ìyá wa tí àwọn baba ńlá wa tà sóko ẹrú yìí o. Ṣé ti ìyà tí ó jẹ wọ́n lójú omi ni a fẹ́ sọ ni, àbí ti àjò àrèmábọ̀ tí wọ́n rìn láti ilẹ̀ baba wọn lọ sí ibi ojú ọlọ́mọ òtó? Ṣùgbọ́n bí a fẹ́ bá a kọ̀, a gbọ́dọ̀ fi ẹnu wa tọrọ àforíjì ní ọwọ́ yín. Wọ́n ní bí ẹlẹ́jọ́ bá mọ ẹjọ́ rẹ̀ lẹ́bi, kò ní pẹ́ lórí ìkúnlẹ̀. Nítorí náà, ẹ jọ̀wọ́, ẹ dáríjì wá o fún ẹ̀ṣẹ̀ àwọn baba ńlá wa. Ẹ fi ìyèdénú, ẹ fi ìyèdé kòtò òkun. Ẹ jẹ́ kí a rí àánú gbà láti ọ̀dọ̀ yín.
a gbàdúrà pé kí ẹ̀yin náà lè rí àánú gbà láti ọ̀dọ̀ ọba òkè adákẹ́dájọ́. Àwọn mìíràn lè máa sọ wípé ó yẹ kí ọ̀rọ̀ ọ̀kẹ́ àìmọye ọdún ti lọ sí inú òkun ìgbàgbé. Àmọ́ kò rí bẹ́ẹ̀ o. Ìran àwọn ọmọ Odùduwà kò gbọdọ̀ sọ bẹ́ẹ̀. A kò sì ní sọ bẹ́ẹ̀ láéláé. Gẹ́gẹ́ bí àwọn baba ńlá wa ṣe máa ń sọ, ẹni tí ó ṣu ní gbàgbé, ẹni tó kú kò ní gbàgbé. Kódà bí òórùn ìgbẹ́ tiẹ̀ gbó tán nílẹ̀, ìbànújẹ́ ìrírí ìyà àti ẹ̀gbin kìí tán bọ̀rọ̀bọ̀rọ̀. Nítorí náà ni a ṣe ń fi gbogbo ọkàn wa tọrọ àforíjì, tí a sì wí pé kí ẹ jọ̀wọ́ kí ẹ dáríjì àwọn baba ńlá wa, kí ẹ sì dáríjì àwa náà tí a jẹ́ àtọmọdọ́mọ wọn. A gbàdúrà fún yín wípé kí ìbùkún Olúwa wà pẹ̀lú yín o, kí ó ra ìgbàpadà fún yín àti fún gbogbo àwọn ìran tí wọ́n ń bọ̀ lẹ́yìn yín, kí ó sì wo ilẹ̀ wa sàn. Ju gbogbo rẹ̀ lọ, a gbà ládùúrà wípé kí Ọlọ́run Olódùmarè, ẹni tí ó ní ilẹ̀ ayé, kí ó fi orí jìn ìran ọmọ Yorùbá, kí ó sì mú wa dé ibi ẹ̀tọ́ àti ẹ̀yẹ èyí tí ó jẹ́ tiwa. Àṣẹ. A kí yín tọ̀wọ̀tọ̀wọ̀, a kí yín tẹ̀ríntẹ̀rín. Ire owó, ire ọmọ, ire àlàáfíà tí í ṣe baálé ọrọ̀ yóò máa jẹ́ tiyín. Ẹ ó máa ṣẹ́gun síwájú, ẹ ó máa ṣẹ́gun sẹ́yìn, ẹ ó ṣẹ́gun sọ́tún, ẹ ó ṣẹ́gun sósì, ẹ ó bi ọ̀tá lulẹ̀ láàrin, ẹ ó sì fi apá ọmọ hábíyá. Àwa ni tiyín ní tòótọ́, ìyè kan àti ọbàkan yín ní ilẹ̀ Odùduwà. Àṣẹ. Caros irmãos e irmãs na diáspora, afro-americanos, afro-canadenses, afro-caribenhos, afro-britânicos, afro-brasileiros, afro-cubanos e todas as pessoas de ascendência africana no mundo. Saudações a todos vocês. Esta carta chega a vocês como um pedido de desculpas tardio, apresentado em nome das várias gerações da etnia Yoruba que estão dispersas pelo mundo. Esta não é uma simples carta, é uma epístola que é fruto de profunda revelação e é compartilhada por muitos filhos de Deus, do povo Yoruba, em todo o universo. Antecedendo o colonialismo e a escravização na África nos séculos XVIII e XIX, os Yorubas, como todos os outros povos do mundo, eram envolvidos em conflitos internos, resultando em guerras maraudistas, intratribais e intestinas. Os historiadores concordam, em sua maioria, que tais desavenças civis não resultaram na comercialização de humanos cativos até a era do colonialismo e do comércio de escravizados em solo africano. No entanto, temos que concordar que os estrangeiros não fizeram essa maldade sem a cooperação de alguns dos povos autóctones que eram os próprios Yorubas. De acordo com a revelação mencionada acima, dentre os filhos e filhas Yorubas cativos levados à escravidão, um segmento olhou para trás e colocou uma maldição sobre a terra e o povo que haviam violado suas humanidades ao vendê-los como escravos. Além disso, o Espírito Santo revelou que alguns
entre os Yorubás cativos cometeram suicídio saltando dos navios tumbeiros para suas mortes nas profundezas do Oceano Atlântico, enquanto outros simplesmente colocaram a maldição e suportaram a vergonha ao continuar a jornada do cativo. Por isso, a necessidade de reconciliação e de desculpas sem reservas é real e esperada. Contra esse pano de fundo de atrocidades de proporções históricas desencadeadas contra os povos da África Negra, atrocidades estas que escalaram para a escravidão total, a geração atual dos Yorubás procura apresentar um pedido de desculpas, sem reservas e de coração, em nome de nossas gerações passadas, de antepassados, monarcas e chefes que participaram da escravidão, aqueles que dobraram as mãos na impotência e desesperança, aqueles que olharam para o outro lado quando poderiam ter falado ou agido contra os perpetradores deste crime hediondo contra a humanidade, e aqueles que cooperaram ou se beneficiaram das vendas de seus irmãos e irmãs, filhos, pais, amigos e vizinhos. As palavras apenas não podem expiar o imensurável sofrimento suportado por nossos irmãos e irmãs durante as fortíssimas travessias para o novo mundo, ao entrarem na estreita passagem que os levou à jornada de nenhum retorno. No entanto, é preciso oferecer palavras para expressar remorso, arrependimento e, sobretudo, para pedir perdão, que só poderia vir do coração e diretamente do trono da graça. Em toda a realidade, um crime de meio milênio pode parecer esquecido e esquecível. Talvez até possa ser mal interpretado como insignificante e percebido como ultrapassado e superado. No entanto, como os Yorubás frequentemente dizem no contexto de sua retórica nativa, aquele que passou fezes para estragar o caminho pode esquecer, mas aquele que teve que limpar a bagunça nunca esquecerá. Mesmo que o cheiro tenha desaparecido, o pensamento da mancha e da violação interior pode se prolongar. Tendo dito tudo isso, afirmamos do fundo do coração que entendemos sinceramente se vocês ainda nutrem a ferida e sentem a dor. Afinal, os anos podem curar a ferida, mas a cicatriz pode sempre permanecer. Nestas circunstâncias, apenas lhes podemos pedir às senhoras e aos senhores que, por favor, perdoem nossos antepassados, em nome dos quais apresentamos essas desculpas, e que nos perdoem também, como descendentes dos que cometeram essas ações erradas. Que Deus os abençoe, alivie seus fardos, redima o tempo para vocês e as gerações que virão depois de vocês, e cure nossa terra. Acima de tudo, que o Senhor do Universo perdoe a etnia Yorubá e a transforme em uma nova dispensação em sua marcha em direção à realização da redenção e ao desfrute de seu potencial. Amém. Com humildade e ternura, agradecemos-lhes sinceramente e atenciosamente da raiz da terra Yorubá.